Listen to your zodiac signs daily predictions for today, Thursday, March 20, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, March 20 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi lédo lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Àwọn ènìyàn tó rọ̀gbà yín ká máa ràn yín lọ́wọ́ dáadáa lórí ohunkóhun tó bá ṣe kókó tí ẹ bá fẹ́ ṣe lọ́jọ́ tòní. Ó dára lọ́jọ́ tòní kí ẹ kọ́ bá ti ń fowó pamọ́ kó ba lè wúlò fún yín fún nǹkan pàtàkì tí ẹ máa ṣe lọ́jọ́ iwájú. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí tó ṣe pé ẹ ní relative kan ní ìlú òyìnbó kí ẹ rí ẹ̀bùn kan pàtàkì látọ̀dọ̀ wọn tí sì máa bí ìdùnnú fún yín. Ó ṣeéṣe kí ìbáṣepọ̀ ẹ̀yin àtọ̀rẹ́ yín kan tó súnmọ́ yín kí ó tún wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ó dára lẹ́nìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì lẹ tún láǹfààní láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20. Ó ṣeéṣe kí ènìyàn kan nu mọ̀lẹ́bí yín kí wọ́n gbé ìgbésẹ̀ kan tó ṣe é pé ìgbésẹ̀ náà lè má fẹ́ tẹ́ yín lọ́rùn lọ́jọ́ tòní. Lénìí kí ẹ rí dájú pé ẹ gbà bẹ́ẹ̀ o, látàrí pé tí ẹ bá fàyè gba irú ìgbésẹ̀ náà bẹ́ẹ̀, ìyẹn máa bí kí gbogbo ròyìnròyìn tó ń gbalẹ̀ lọ́kàn yín kí gbogbo ẹ̀ kó pò ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni lénìí ó ṣeéṣe kí ẹ ríre gbámú ní àyè iṣẹ́ dáadáa, kí ẹ rówó fi pamọ́. Ṣùgbọ́n o tí ẹ bá ń wà lọ́nà tí ó tọ́ níbi iṣẹ́, bóyá tí ẹ bá ń dédé kanra, ó ṣeéṣe kó fẹ́ dènà de èyí. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ọkàn yín gbalẹ̀ fún àwọn ohun rere, kí ẹ sì rí dájú pé ẹ sọ ọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ tí yóò máa mú kí inú ọmọlàkejì dùn. Lọ́jọ́ tòní ẹ má ṣe sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21. Ó dára kí ẹ lo àkókò àti ìgbà ọjọ́ tòní pẹ̀lú àwọn olólùfẹ́ yín, ìyẹn máa jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún, ìlera ara yín máa jí pépé lénìí. Bẹ́ẹ̀ sì ni ire owó tún lè wọlé fún yín, tí ẹ tún máa láǹfààní láti yanjú àwọn gbèsè kan tó tún wà lọ́rùn yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò lénìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbájúmọ́ àwọn kan tí ó tún máa bí ìdàgbàsókè fún yín, kí ẹ bẹ̀rẹ̀ sí ní plan lé lórí lọ́jọ́ tòní. Aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22. Lọ́jọ́ tòní ẹ máa lè ṣèké àwọn èèyàn, ẹ sì máa lè káàánú àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìgboyà máa wà fún yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí. Bákan náà sì rèé, ó ṣeéṣe kí ẹ ráwọn opportunity kan lọ́jọ́ tòní látara èèyàn tuntun kan tí ẹ tún pàdé, tí ẹ sì lè fẹ́ bí kiri owó wọlé fún yín. Lọ́jọ́ tòní kò sí bí ẹ ṣe bí sì tó, ẹ máa padà tún ní agbára káká láti túbọ̀ máa tẹpá mọ́ṣẹ́ sí lénìí. Kí ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín kó má bàa bí misunderstanding láàrin èèyàn àti àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan yín lọ́jọ́ tòní, kí gbogbo ẹ lè já sáyọ̀ kó já síre fún yín. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní gbogbo nǹkan á tẹ́ yín lọ́rùn, gbogbo nǹkan tí ẹ bá ń ṣiṣẹ́ lé lórí gbogbo ẹ máa lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n ẹ má ṣe overstress ara yín ju bó ṣe yẹ lọ, kí ẹ sì gbìyànjú láti lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ó ṣeéṣe kí ẹ ríre gbámú lọ́nà gbọ́rọ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ láwọn concern díẹ̀ nípa ìlera ara ọmọdé kan nínú mọ̀lẹ́bí yín lénìí. Ó ṣeéṣe kí ènìyàn kan tó dàbí ọ̀gá tàbí senior yín ní àyè iṣẹ́ kó support yín níbi iṣẹ́ lénìí, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ sì rí dájú pé ẹ ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Bákan náà sì rí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Emerald green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo àkókò tá wà látòwúrọ̀ ṣáájú aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ọkàn yín fẹ́ máa pòrúurú bákan tàbí kẹ́ fẹ́ máa feel concern nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìgbésí ayé yín lénìí. Kí ẹ rí dájú pé tí nǹkan náà bá pọ̀ lọ́kàn yín, kí ẹ bá olólùfẹ́ yín kan sọ̀rọ̀ tàbí ọ̀rẹ́ yín kan tí ẹ finú tán, bóyá ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ kó sọ àwọn ọ̀rọ̀ kan fún yín tó máa jẹ́ kẹ́ feel relax. Lónìí kẹ́ má bẹ̀rù láti ní ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ yín fún èèyàn kan rárá lọ́jọ́ tòní, látàrí pé tí ẹ bá fọ̀rọ̀ pamọ́ sínú ara yín lénìí, ìyẹn ò lè ràn yín lọ́wọ́. Lénìí fẹ́yìn tó ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ yín, ó ṣeéṣe kí ìbáṣepọ̀ náà kí ó gún régé, bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tí ẹ bá ṣalábàápàdé ìbáṣepọ̀ lórí iṣẹ́, ó ṣeéṣe kí ìbáṣepọ̀ lórí iṣẹ́ náà kí ó bí nǹkan rere fún yín. Lénìí kí ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé kóhunkóhun, ẹ free mind yín, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì rí dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Indigo jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ wá ìrọ̀rùn àti ìrẹ́pọ̀ ní àwùjọ àwọn olólùfẹ́ yín láti lè jẹ́ kọ́jọ́ tòní dára púpọ̀. Lénìí tẹ́ bá jí á máa dàbí ìgbà pé èní ọjọ́ tuntun ni, kí ẹ tún fi ṣàwọn nǹkan tuntun. Àkókò tí wá tó wà yìí o láti fi gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé ẹ ti ń fẹ́ gbájúmọ́, ẹ ti ń fẹ́ mójútó láti bí ijọ́ mẹ́ta tó ṣe é pé ẹ ráàyè. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ jáde lọ láti lọ wá oore, kẹ́ kúrò nílé, kẹ́ má ṣe jókòó sílé láì ṣe ohunkóhun. Lénìí kí ẹ rí dájú pé ẹ control stubbornness yín, kí ẹ sì má yára pinnu àbí kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, pàápàá tí ẹ bá wà ní àwùjọ àwọn ènìyàn lénìí, látàrí pé ó lè ṣàkóbá fún múdù yín tàbí múdù àwọn tó rọ̀gbà yín ká. Lénìí kẹ́ kíyèsára, ẹ jìnnà sí àwọn argument èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, tàbí ká máa kojú ara ẹni, tàbí ká máa wá fọ́ọ̀tì nínú èèyàn lọ́jọ́ tòní. Ìgboyà tí ẹ bá ní lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́, á sì jẹ́ kí ẹ ríre gbámú láàyè iṣẹ́. Lénìí kẹ́ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ gbà láfíà láàyè ibikíbi tẹ́ bá wà, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní, kí ẹ mọ̀ dájú pé àwọn kankan tó lè mú kọ́kàn yín pòrúurú làwọn èèyàn tó rọ̀gbà yín ká pẹ̀lú ìwàsí àti ìṣesí tí wọ́n wù lọ́jọ́ tòní. Lénìí kí ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tí ó yẹ kẹ́ gbájúmọ́ lówùúrọ̀ kùtùkùtù, kí ẹ tètè mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó lọ́jọ́ tòní, kí ẹ má wulẹ̀ wòye sí àwọn nǹkan tó ń lọ tó ń rọ̀gbà yín ká rárá, kí ẹ má wòye sí pé lágbájá ń sọ̀rọ̀ bẹ́yẹn àbí tàmẹ̀dùn rojọ́ kan bẹ́yẹn. Nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ ni kẹ́ gbájúmọ́ lénìí. Lénìí sì rẹ kí ẹ mọ̀ dájú gbogbo nǹkan tó ń lọ láyìíká yín kò kàn yín rárá. Ẹ má wulẹ̀ sẹ́yìn pé ẹ fẹ́ control ènìyàn kan pé bóyá kó hùwà báyìí àbí kó má hùwà báyìí, látàrí pé tẹ bá lẹ fẹ́ control èèyàn lénìí, ó ṣeéṣe kí yẹn affect àwọn nǹkan míì tó yẹ kẹ́ ṣe lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n tí nǹkan kan bá fẹ́ ta fèlèfèlè wá sọ́dọ̀ yín, ẹ láǹfààní láti àdírẹ́sì ẹ̀. Lénìí sí rèé kí ẹ jìnnà sí pé à ń daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn pátápátá, látàrí pé ó ṣeéṣe kó má bí ire. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tí ẹ̀ ń plánù lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ mẹ́hẹ díẹ̀. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ pẹ̀lú bí ìgbésí ayé yín ṣe ń lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ máa fẹ́ nílò ọpọlọ pípé láti fi mójútó àwọn nǹkan kéékèèké kan tó bá jẹyọ lọ́jọ́ tòní. Pàápàá ọpọlọ pípé yín máa tún jẹ́ kí ẹ rí àwọn àǹfààní tuntun kan lénìí. Kẹ́ rí dájú pé ẹ control emotion yín,
kí ẹ sì rí dájú pé ẹ ní ìbẹ̀rù àti ìfòyà kankan lọ́kàn látàrí pé tí ẹ bá ṣe èyí ó ṣeéṣe káwọn negativity gan kó fẹ́ ṣàkóbá fún ìlera ara yín lọ́jọ́ tòní téyì sì lè má mú kí ọjọ́ tòní fẹ́ dára lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn ìgbésẹ̀ kan tẹ́ ti gbé látẹ̀yìnwá kó fẹ́ bí owó fún yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe káwọn responsibility fẹ́ pọ̀ díẹ̀ níbi iṣẹ́ tí yẹn sì máa fẹ́ jẹ́ kí ẹ busy díẹ̀ ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ríre gbámú ẹ free mind yín kí ẹ wà very positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé ẹ pa àwọn nǹkan kọ̀ọ̀kan yín mọ́ aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn kan pọ̀ lọ́rùn yín tí ẹ fẹ́ mójútó ní àyíká ilé yín lénìí bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ rí surprise visit kan látọ̀dọ̀ ènìyàn kan tó jẹ́ bí ọ̀rẹ́ sí yín àkókò ọjọ́ tòní dára láti fi báwọn èèyàn ṣe láti fi ṣẹ̀fẹ̀ láti fi ṣàwàdà láàyè iṣẹ́ ó ṣeéṣe kí ẹ bísí púpọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ senior yín ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ dáadáa lénìí tí ẹ máa jẹ́ kẹ́ tètè yanjú nǹkan tó yẹ kẹ́ yanjú láàyè iṣẹ́ kẹ́ wá tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní tí ẹ bá jí ìgboyà máa wà fún yín tẹ́sí máa wà very motivated kí ẹ wá rí dájú pé làwọn kan wọ̀nyí láti fi mójútó àwọn kan tó yẹ kẹ́ mójútó lákòókò bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé ẹ máa deal pẹ̀lú àwọn distraction kọ̀ọ̀kan láàyè iṣẹ́ lọ́jọ́ tòní fún ìdí èyí kí ẹ wà focus kí ẹ sì má ṣe jẹ́ kí distraction náà kó affect àwọn kan tí ẹ ti ń lé tí ẹ fẹ́ plan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ènìyàn kan bíi àbúrò yín àbí ẹ̀gbọ́n yín tí wọ́n fẹ́ béèrè owó lọ́wọ́ yín lọ́jọ́ tòní tí ẹ bá ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ tòní ó dára ṣùgbọ́n ó ṣeé ṣe kó affect ọ̀rọ̀ owó díẹ̀ fún yín àwọn nǹkan tẹ́ ti wá ń ṣiṣẹ́ lé lórí látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí delay fẹ́ wáyé lórí ẹ̀ lọ́jọ́ tòní o bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kó ṣe ọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé kí ẹ jìnnà sí gbogbo iṣẹ́ ilé pátápátá àbáwọn kan tí family bá kìbọ̀ yín lọ́rùn lọ́jọ́ tòní ìgbà pé kẹ́yìn nìkan wà níbi tó dákẹ́ rọ́rọ́ lọ́jọ́ tòní kẹ́ máa fàyè gba kára ìtadájà lẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín o ṣùgbọ́n o tí ìwẹ̀ bá wáyé náà ẹ̀yin àti olólùfẹ́ yín náà lẹ́mọ bẹ́ẹ̀ ti ṣe parí ẹ̀ ní kíákíá lénìí gbénìkẹ́ kí sara pẹ̀lú ojú àánú gbogbo àánú kọ́ léèyàn ṣe ẹ má ṣàṣejù lórí ohunkóhun kí ẹ sì rí dájú pé ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí aago 4 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ máa doubt àwọn nǹkan tẹ́yin fúnra lára yín lè ṣe tàbí kó dàbí ìgbà pé ọ̀rọ̀ ìgbésí ayé yín ò tiẹ̀ fi bẹ́ẹ̀ yé yín bí ìgbà pé ẹ̀ tí ẹ̀ mọ̀ bí tẹ́ ń lọ tàbí kí ẹ má tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ pinnu lórí nǹkan tó ṣe kókó nú ìgbésí ayé yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó dàbí ìgbà pé kí ẹ lọ bá arúgbó kan tàbí ẹni tó jù yín lọ láti là yín lọ́yẹ ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní àmọ́ tó bá fún yín lè jẹ́ ètò máa ràn yín lọ́wọ́ púpọ̀ lọ́jọ́ tòní ìlera ara yín máa dúró ṣinṣin lénìí bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ọ̀rẹ́ kan tẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ kó fẹ́ béèrè owó lọ́wọ́ yín lọ́jọ́ tòní tí yẹn sì lè fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín lénìí ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín yẹn máa jẹ́ kára yín yá gágá bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́jọ́ lóko òwò kẹ́ kíyèsára lọ́jọ́ tòní torí èèyàn kan lè fẹ́ fún yín láàdváìsì tó máa jẹ́ ọ̀rẹ́ yín tó ṣe pé àdváìsì náà lè ṣàkóbá fún yín kó mislead yín lọ́jọ́ tòní o tí yẹn sì lè fẹ́ fa issue díẹ̀ fún yín ní àyè iṣẹ́ ẹ̀yin tẹ́jẹ́ iṣẹ́ sí rèé kẹ́ kíyèsára náà ní àyè iṣẹ́ yín kí complication má wáyé púpọ̀ bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ kíyèsára pẹ̀lú aráàta tó máa fẹ́ dájà lẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lénìí kí ẹ má wà pẹ́ púpọ̀ níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú aago 5 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.